kókó ọ̀rọ̀ tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni mawqiful islam min al-ilmi àbí al-ilmu fil islam. ìyẹn ni wípé ìmọ̀ ojú wo ni islam fi wò ó, àbí ká tún túmọ̀ rẹ̀ wípé ìmọ̀ ìhà wo ni islam kọ sí. èyí tó bá jẹ́ ń bẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa ìmọ̀ àti ẹ̀sìn wa tó jẹ́ islam. a máa sọ wípé subhanallahi alladhi rafa'a al-ilma, mímọ́ ni fún Ọlọ́run ọba tó gbé mímọ́ ga látọwọ́ ara rẹ̀, tó sì ṣe mímọ́ ní ohun iyì, tó ṣe ní ohun àpọ́nlé. kódà islam ṣe ìmọ̀ qawwamul hayat, òpómúléró téèyàn fi máa ń lo ìgbésí ayé. nítorí wípé àyà àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an ọ̀rọ̀ mímọ̀ náà ni, òun náà ni àfa wa ké fún wa níbẹ̀rẹ̀ suratul alaq. a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, iqra bismi rabbikal ladhi khalaqa khalaqal insana min alaqi iqra wa rabbukal akram alladhi 'allama bil qalami 'allama al insana ma lam ya'lam. àyà yìí gẹ́gẹ́ bí kò ṣe pamọ́ fẹ́ni kankan nù wa, òun ni àyà tọ́lọ́run bá mi kọ́kọ́ sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. òun náà ni wípé kánábì ńkọ́ kó máa kéwú pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó dẹ̀dá. mímọ́ ni fọ́lọ́run ọba alladhi 'allama Adama al-asma'a kullaha. mímọ́ ni fọ́ba yìí ọba tó fi ìmọ̀ mọ́ ànábì wa Adam alayhi salatu wa salam, wa adhara fadlahu lil malaikati bi ta'limihi ma lam ta'lamuhu lil malaika. Ọlọ́run gbọ́lá fún ànábì wa Adam nípa bí ó ṣe fi àjùlọ pẹ̀lú ìmọ̀ tó fi hàn àwọn màláíkà, tó jẹ́ pé ní ìmọ̀ tọ́lọ́run fi mọ̀ ànábì wa Adam yìí àwọn màláíkà ò mọ ìmọ̀ yẹn. wa khassahu bil ma'rifati tammati dunahum, èyí táwọn màláíkà ò mọ̀ yẹn Ọlọ́run fi mọ̀ ànábì Adam min ma'rifati al-asma'i wal ashiya, àwọn orúkọ àwọn kan oríṣiríṣi, àwọn ìran nǹkan at-lughat, àwọn èdè oríṣiríṣi. táwọn màláíkà náà fi wá jẹ́wọ́ yí pé ní subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. mímọ́ ni fún Ọlọ́run ọba o, a nímọ̀ kan àfihàn tó bá fi mọ̀ wá. Ọlọ́run ọba ni ọba tó nímọ̀ jùlọ, ọ̀jọ̀gbọ́n jùlọ. àní mímọ́ ni fọ́lọ́run ọba alladhi yaqulu fi mukabi tanzilihi hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun. dájúdájú ẹni tó bá mọ̀ ó yàtọ̀ fún òpè èèyàn, ẹni tí ó mọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. àníṣe mímọ́ ni fọ́lọ́run ọba tó ṣe wípé ní tó bá sọ̀rọ̀ lọ́tọ́ sọ̀rọ̀ bọ̀ yóò ní la yaqiluha illa al-alimun. ẹni tí ọ̀rọ̀ lè yé tó lè gbọ́rọ̀ yé ẹni tó bá ní mímọ̀ ni. àní mímọ̀ ni fọ́lọ́run ọba alladhi qarana al-ulama'a bil malaikati fi shahadati bit tawhid. Ọlọ́run ọba mi ìgbà tí ń sọ̀rọ̀ ara rẹ̀ nípa ọ̀rọ̀ ìmọ̀ọ́lọ́kan, bí ṣe ń dákọ̀ àwọn màláíkà bẹ́ẹ̀ náà ni ó tún fi àwọn onímọ̀ ó tún fi wọ́n kún. shahidallahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti. mímọ́ ni fọ́lọ́run ọba yìí alladhi bayyana anna al-ulama'a hum akhsha an-nasi lillah. mímọ́ ni fún Ọlọ́run ọba tó fi hàn wá wípé ẹni tó pọ̀jù ní ìbẹ̀rù wọn Ọlọ́run
àwọn onímọ̀ ni ó ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run láwọn tó bẹ̀rù òun jù ọlọ́run láwọn onímọ̀ ni torí pé ẹni tí kò bá nímọ̀ kọ́dà tí bá ń lòun sin lọ́hùn yá ìlú mútànásíkù aláìmọ̀kan tí ń sin lọ́hùn irú ẹni bẹ́ẹ̀ yóò máa fi ìtọ̀ yóò máa fi tábà ìgbẹ́ tó bá yà kò wá níyè wípé ìdájọ́ ọ̀tọ̀ náà níbẹ̀ fún ìgbẹ́ tó lóun ń fọ̀ wọ́n láwọn méjì kan wọ́n ní wọ́n ń sin lọ́hùn nígbà tó di kọ́ yá àwọn méjèèjì gbọ́ wá sí nípa pàtàkì kéèyàn wá mímọ́ ìkànnì wọn wá nítọ̀ èmi lèmi lọ wá mímọ́ èkejì òun ní ìmọ̀ọ́mọ̀ gba àkókò òun ẹ jẹ́ kó wọn tẹ̀síwájú àti máa sin ọlọ́run ọba lọ èkejì lọ wá mímọ́ lẹ́yìn ọdún díẹ̀ àwọn méjèèjì pàdé ara wọn wàtí pàdé onímọ̀ bí sàṣẹ ń wá mímọ́ kò di lọ́wọ́ àti sin lọ́hùn òun náà sin lọ́hùn ẹni tí ìsà ń gbájúmọ́ pé òun mọ̀ sin lọ́hùn ní òun ní wá mímọ́ wọ́n jọ pàdé gbàtí wọ́n á pàdé ohun tí ó kọ́kọ́ jọ onímọ̀ lójú tó rí lára ẹni tí ń sin lọ́hùn tí ò ní mímọ́ yìí òun ni wípé ó fi bí báńdéèjì ó fi lẹ ìkan nínú ojú rẹ̀ méjèèjì onímọ̀ wa sọ fún wípé èwo ló dé o salamat ìbáṣọ kí wọn ní Lárúbáwá ẹ pẹ̀lẹ́ o èwo ló dé ó ní nǹkan kò ṣeun èwo ló wá dé tí ẹ fi lẹ ojú kan tó ẹ fi lẹ lójú kan tọ́lọ́hún ò sì dọ́ ní olójú kan ó ní ìbẹ̀rù Ọlọ́run bá náà ló ṣe òun ẹ̀sìn Ọlọ́run tóun sin náà ló mú un kankan débẹ̀ òun wò yí pé ìwà àbàjẹ́ pọ̀ láwùjọ ìríkùrí sì pọ̀ ojú méjèèjì yìí ti fẹ́ pọ̀ jù láti máa fi rí nǹkan oríṣiríṣi òun wá lẹ ìkan ń bẹ̀ pa wípé ẹyọkan yìí náà ti tó yàn án ríran tó wá pé kéèyàn kan máa wo nǹkan tí níwọ̀n bá náà ni ó tó yàn án wò àmọ́ méjèèjì yìí ti pọ̀ jù kí wá ní ẹni tó lọ wá mímọ̀ sọ fún un ó ní subhanallah mímọ̀ ní fọlọ́wọ́n ọba o kò mọ̀ yí ọ tó wáyé kọ́ ọmọ ní ọba tó dá ọ tó fún ọ lójú méjì ó rí i pé méjèèjì náà ló ṣe déédéé rẹ ní kò pọ̀ jù fún ọ ibi ojú tó wá lẹ̀ yìí nìsín ó yẹ kó omi àlùwàlá kó dé àwọn ibì kan lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ ojú rẹ because ojú nìkan kọ́ lẹ̀ ọlẹ̀ mọ́ gbogbo ẹ̀gbẹ́ tó kù gbogbo ibi tó yẹ kó omi àlùwàlá ó dé àtọ́mi ìwẹ̀ owó ẹ̀jẹ̀ náà náà gbogbo ẹ̀ ní kọ̀dáyè débẹ̀ àlùwàlá rẹ̀ ò pé sórí pé ní àìkò kẹ́kọ̀ọ́ òun ló sọ ọ́ dìbí tó ṣe dà yìí nítorí náà ọ wà kọ́kọ́ sí nítorí fi lẹ ojú yìí ọ mọ̀ fojú méjèèjì ríran ọ wà túbá sọ́dọ̀ Ọlọ́run ọ wà lọ́ọ́ kẹ́kọ̀ọ́ ìgbà ilẹ̀ ní tètè wàá mà lóòótọ́ wípé ní aláìmọ̀kan lòun bí abájá aláìmọ̀kan tí bá ń sin lọ́hùn yóò rò wípé òun ń sin lọ́hùn ni yóò rò wípé òun fẹ́ gbaládá ni àmọ́ kàlà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ òdì kejì ni ó ṣẹlẹ̀ sí ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ní innama yakhsha Allaha min ibadihil ulama àwọn tí wọ́n ń bẹ̀rù Ọlọ́run ọba ní pàápàá tí bẹ̀rù Ọlọ́run ọba ẹlòmíì ò tó ti wọn náà ni àwọn tó bá ní mímọ̀ èyí ni pé tó ní mọ̀ nípa tọ́lọ́run ọba tí wọ́n sì ń lò torí pé nídìí Lárúbáwá innama tọ́lọ́run ọba lò ń bẹ̀ a máa ń pè ní usulubul hasri wal qasr mímọ̀ ní fọ́lọ́run ọba tó ṣe wípé ní ó ṣe àwọn àlùfáà onímọ̀ marja al-umma àwọn ẹni táwọn èèyàn mọ̀ wá bá nígbà yòówù tí wọ́n bá ní ntí ò yé wọn tàbí wọn al-Qur'an Ọlọ́run ní fas'alu ahla dhikri in kuntum la ta'lamun ẹ lọ bá àwọn àlùfáà onímọ̀ ẹbí wọn léèrè ohun tí ó bá yé yín sí tàbí tó wọnú àyà míì Ọlọ́run wà lawrudduhu ila rasuli wa ila ulil amri minhum la alimahu alladhina yastanbitunahu minhum àwọn àlùfáà náà Ọlọ́run tọ́ka sí ní ààyè yìí èèyàn rúṣin Ọlọ́run àní mímọ́ ni fún Ọlọ́run ọba
ọba tó ṣe títẹ̀lé tàwọn onímọ̀ ẹ̀sìn tó fi sínú títẹ̀lé tọ́lọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀. Ọlọ́run ní ati'u Allaha wa ati'u rasula wa ulil amri minkum. Ọlọ́run ní ẹ tẹ̀lé tòun Ọlọ́run, ẹ tẹ̀lé tòjíṣẹ́ Ọlọ́run tó rán sí yín, ẹ sì tẹ̀lé tàwọn onímọ̀ tó wà láàrin yín. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfóòn tafsir wọ́n túmọ̀ ulil amri níbí, wọ́n túmọ̀ sí ulul ilmi wal fiqhi, àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run ọba tó gbàgbọ́ yé ẹ̀sìn Ọlọ́run. Nínú àwọn tó sọ eléyìí fún wa àwọn náà ní àfóòn tafsiri àgbàni Ibn Abbas radiyallahu ta'ala anhu àti Jabiru ibn Abdullahi àti Abul Aliya àti Mujahid àti Atọ àti Hasan Basiri, gbogbo wọn ní wa ulil amri ń bẹ̀ yẹn minkum, àwọn onímọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. àwọn onímọ̀ ní fún Ọlọ́run ọba tó gbé onímọ̀ ga pẹ̀lú ipò tó pọ̀. Ọlọ́run ní yarfa'u Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajatin. Ọlọ́run ní òun Ọlọ́run lòún gbé àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́, Ọlọ́run lòún gbé wọn ga. àwọn tó tẹ̀ wá ní mímọ̀ Ọlọ́run lòún fún wọn ní ipò iyì tó tún ga rẹ̀kẹ̀tẹ̀ ju èyí tí Ọlọ́run fún àwọn tí wọ́n kàn jẹ́ tó gbọ́ Ọlọ́run gbọ́ nìkan. èyí tó Ọlọ́run fún onímọ̀ ó tún pọ̀ púpọ̀. ọba tó wá mọ́ jùlọ yìí, ọba náà ó wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ayé oríṣiríṣi kalẹ̀ tí ń tọ́ka sí pàtàkì kéèyàn wá mímọ̀, pàtàkì àwọn ẹni tó ní mímọ̀. ẹ rí i pé ìmọ̀ tá a wá ń sọ yìí kí là ń pè ní al-ilmu, knowledge àbí ìmọ̀ nínú èdè Lárúbáwá, òun náà ni naqidul jahali, òdì kejì òpè, ẹni tí ò ní mà. wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú istilah, òun náà ni husulu surati shay'i fil aql, kí èèyàn ó kí làákà èèyàn kó de nǹkan kan mọ́lẹ̀, kì í ṣe nǹkan tó yóò fojú rí àmọ́ yóò ti dé nínú làákà yìí. ilé là ń pè ní mímọ̀ nínú èdè Lárúbáwá àti inú àgbọ́yé àwọn onímọ̀. ẹ rí mímọ̀ kéèyàn ó wòye sí ní tọ́lọ́wọ́n bá mi dá, kó wọ̀ tún kó wò sí, ìsìláàmù wá kà kún púpọ̀. tó bá wo àwọn àyá Al-Qur'ani oríṣiríṣi, Ọlọ́run mọ̀ sọ wípé ní afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila as-samai kayfa rufi'at wa ila al-jibali kayfa nusibat wa ila al-ardi kayfa sutihat. ìmọ̀ náà lọ́wọ́n gbà lérò ń bẹ̀ yẹn, ẹ wòye wíwò ti nadhari wa tafakkuri wa atibar, ẹ wòye. Ọlọ́run ní ẹ wo bóun ṣe dá rànkúnmí, ọlágbára, ọláfaradà, ó lè pebi mára, ó lè pa òǹgbẹ mára. bó ṣe wá lágbára tóun, hiya tanqadu ma'a dhalika li kulli da'if, òun fúnra ẹ̀ náà ni ó tẹ̀ ni ó rùkú káni tó fẹ́ gùn fèlè rí gùn. Ọlọ́run ní ẹ wòye sáàrin wọn. wa ila as-sama'i al-badi'ati al-muhkama, Ọlọ́run ní ẹ wo sámà bóun ṣe dáa, toríṣiríṣi nǹkan tẹ̀yìn rí láti bẹ̀, ẹ̀ ń róṣùpá, ẹ̀ ń ráwọ̀, ẹ̀ ń rí mọ́lẹ̀, ẹ̀ ń rórùn, ẹ̀ ń lóríṣiríṣi. wa ila al-jibali kayfa nusibat, Ọlọ́run ní ẹ wo òkè tó ń fi dá ilẹ̀ dúró tí ò jẹ́ ọmọ mẹ́, ìmọ̀ geology àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa ila al-ardi kayfa sutihat, ilẹ̀ tí gbogbo yín bẹ lórí ẹ̀ báwo ni Ọlọ́run bá mi ṣe dáa, bóò lè ṣe ń kí nǹkan bọbẹ̀ tí sì ń jáde. gbogbo nǹkan wọ̀nyí ara àwọn nítorí yẹ kẹ́dọ̀ ó wòye sí ni. ẹnìkan wà lè wòye sí kó sì gbọ́ àgbọ́yé ìwòye náà, àfi kó jẹ́ pé ìmọ̀ ń bẹ ní ara rú ẹni bẹ́ẹ̀. ẹ wo bọ́lá wọn bá mi ṣe ròyìn bó ṣe dá wa ní Al-Qur'an. wasafa Allahu subhanahu wa ta'ala marahil al-janini fil hamli bid-diqqa. Ọlọ́run ní wa laqad khalaqna al-insana min sulalatin min tin thumma ja'alnahu nutfatan fi qararin makin thumma khalaqna an-nutfata 'alaqa fa khalaqna al-'alaqata mudghah fa khalaqna al-mudghata 'idhama fa kasawna al-'idhama lahma
thumma anshanahu khalqan akhar fatabarakallahu ahsanal khaliqin. Ọlọ́run lòun dá ànábì wa Adam láti bi ẹrọ̀fọ̀, láti bi iyẹ̀pẹ̀. Òun náà lòun wá dá gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ ọmọ ànábì Adam pátá láti bi àtọ̀ tóun tọ́jú rẹ̀ síbi àpò inú ìyá. Òun wá dá ẹ̀jẹ̀ kíkì kan, yẹn ni pé òun Ọlọ́run bá wá fi àtọ̀ yẹn òun fi dá ẹ̀jẹ̀ kíkì, òun fi ẹ̀jẹ̀ kíkì dá bá sí ẹran. Nínú bá sí ẹran yìí lòun ti wá dá eegun, lòun ti yọ eegun ńbẹ̀. Fakasawna al-idhama lahma, òun wá fi ara ẹran òun fi gbó eegun yìí. Thumma anshanahu khalqan akhar, òun tún wá bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ẹ̀dá míì, àwọn nǹkan míì látara ibẹ̀. Ọlọ́run ní ẹ̀yin wọn o, fatabarakallahu ahsanal khaliqin. Àwọn Yorùbá wọn ní tótó fún Ọlọ́run ọba, wọn ní mímọ́ ni fún Ọlọ́run ọba mi, ọba tí ó mọ́ jùlọ. Bọ́lọ́run ṣe sọ̀rọ̀ yìí, ẹni tí ó lè wo àwọn tọ́lọ́run bá dáwọn yìí, tí ó lè gbọ́ iye, tí ó mọ yìí ṣe Ọlọ́run bá ń bẹ náà lẹ́yìn tó bá ní mímọ́. Ọlọ́run ló mọ iye àwọn tí kìí ṣe mùsùlùmí, ṣùgbọ́n tí wọ́n ka àyà tá a kà fúnra wa yìí nínú suratul mu'minun àyà 11 ló ṣe wípé bí wọ́n ṣe ń kà á látara bọ́lọ́run ṣe ròyìn bó ṣe dá wa yìí, wọ́n sì tibẹ̀ túbá, wọ́n jẹ́rìí pé kò sọ́ba kan àfọlọ́run, wọ́n sì di mùsùlùmí. Nítorí wípé ẹni tó lọ́run fi iṣẹ́ yìí rán tí ṣòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí ọmọ kọ̀ mọ́ kà ní, kọ̀ mọ́ nípa sáyẹ́nsì kọ̀ mọ́ kan, ṣùgbọ́n lọ́wọ́ ọba mi ti fi gbogbo ẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam. Tàbá wò dáadáa àwọn ìmọ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí rẹ̀ yìí, òun náà ni gbogbo ìmọ̀ tó bá lè ṣe ọmọ ìdí ènìyàn láǹfààní. Islam fẹ́ ká wá mímọ̀ pẹ̀lú gbogbo ìmọ̀ èyí tó bá lè ṣe ọmọ ènìyàn láǹfààní tí ó sì tako òfin Ọlọ́run ọba. Tí a bá wo ayé lónìí, Ọlọ́run ló mọ iye àwọn ìmọ̀ tó ṣàwọn èèyàn láǹfààní. Mo rò pé bàálù ó jẹ́ ìkan nínú àwọn nǹkan àrísé ìmọ̀, torí pé ó ní iye èèyàn tí mọ́tò lè gbé, ó sì ní iye ẹrù tí mọ́tò lè gbé. Ẹ wá wo iye béèyàn ṣe máa ń pọ̀ tó nínú bàálù kan ṣoṣo, ẹ wo bí ẹrù ó tún ṣe pọ̀ tó náà. Kódà mọ́tò tá à ń wọ̀, ara àwọn àmì tó ṣe pé ní kí n fi mọ Ọlọ́run ọba ni. Wa kadhalika al-aqmaru as-sina'iyya, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ITC lónìí. Kódà èmi ni kọ̀ǹpútà ni, tẹlifíṣàn ni, àbí àwọn ìmọ̀ èyí tí ó tún tẹ̀síwájú lónìí, èyí tá a fi ń tọ́jú àwọn èèyàn. Gbogbo à ń ṣiṣẹ́ abẹ fáwọn èèyàn, kódà wọ́n ń ṣiṣẹ́ abẹ nínú ẹ̀dọ̀, wọ́n ń ṣe tinú ọkàn, wọ́n ń ṣe oríṣiríṣi. Fatabarakallahu alladhi allama al-insana ma lam ya'lam. Mímọ́ ni fọlọ́run ọba o, ọba wo, ọba tó fi mọ ọmọ èdè ènìyàn ntí ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yẹ lùsìn Ọlọ́run, ìsìláàmù wa tí gbogbo wa ìjọ ń sìn, ìsìláàmù wa tí gbogbo wa wà nínú rẹ̀ tá a fi ń sọ Ọlọ́run kan ṣoṣo Allah, ó fẹ́ràn ìmọ̀, ó sì ka mímọ̀ kún púpọ̀. Kí la wá ń pè ní ìmọ̀ tá a fẹ́ ká wá? Òun náà ni gbogbo ìmọ̀ tó bá lè ṣe ni láǹfààní, tó bá lè ṣe ẹlòmíì náà láǹfààní, tí kò sì tako òfin Ọlọ́run ọba. Ní ọ̀dọ̀ tàwa ń bí báyìí, nítorí wípé ní àwọn tó mú wa sìn, àwọn onímọ̀ Gẹ̀ẹ́sì ni, so tó bá ní ká kẹ́kọ̀ọ́, ibi tẹ́mi wọ́ lọ òun náà ní èdè òyìnbó tá à ń pè ní English. Islam ò kọ́ kí èèyàn kọ́ wá mímọ̀ tí ó bá ti tako t'Ọlọ́run ọba tí Islam gbé wá fún wa, èèyàn lẹ́tọ̀ọ́ àti wà. Káwá lọ kọ́ èdè míì kì í ṣe wọ̀ rárá, nítorí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó pa Zaid ibn Thabit láṣẹ ẹ̀kọ́ lọ kọ́ èdè àwọn Yahudi tàmà sí Ibraniya níjọ́ náà lọ́hùn. Nítorí kíni? Nítorí pé àwọn tá a wí yìí wọ́n fẹ́ mọ̀ nípa Islam,
àfikọ́sì rẹ ni tí ó ṣe kí ni tí ó máa sọ èdè yìí fún wọn, tí ó máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú èdè wọn. ìgbà míì náà ń bẹ àwọn náà ń kọ lẹ́tà sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó jẹ́ wípé ní ẹni yóò lè máa ka àwọn lẹ́tà yìí. eléyìí ara ẹ̀rí ni wípé Islam ò ṣe kíka ìwé àbí èdè míì kò ṣe ní èèwọ̀ fún wa. tí a bá wò ó mo rò pé ní ìkan náà àwọn ogun, mo rò pé ogun Bádìrì ni, ara àwọn tí wọ́n rí mú nínú àwọn tí kìí ṣe mùsùlùmí jọ náà lọ́hùn, ní tí wọ́n ní kí wọ́n fi ṣe ìtanràn wọn, òun ẹ̀wọ̀n tó bá nímọ̀ nínú wọn tí wọ́n mọ̀ ọkọ̀ mọ̀ ọ́kà, wọ́n fún wọn níbi ọmọ mùsùlùmí mẹ́wàá ẹ̀kọ́ kọ́ mọ̀ nǹkan kà. Islam wa ẹ̀sìn tó mọ pàtàkì ẹ̀kọ́ ni. ẹ̀rí pa àwọn ulama awail, àwọn àfa àwa ńláńlá jọ̀hún àná bíi Ibn Sina ni, bíi Abul Qasim Zahrawi ni, bíi Muhammad bin Isa al-Khawarizmi ni, gbogbo wọn yìí ni wọ́n kópa tó pọ̀ nípa tó jẹ mọ́ ìmọ̀ èyí tí gbogbo ayé fi ń ṣàǹfààní lónìí. mo rò pé a rí mọ̀ wípé ní the canon of medicine èyí tí wọ́n mọ̀ sọ pé Abyssinia ló ṣe, mo rò pé àfa àwa Ibn Sina náà ló ṣe tírà náà, ọkàn Lárúbáwá káwọn tó wá tu sédè míì kó tó wá di tí wọ́n túmọ̀ sédè òyìnbó táwọn ń lò lónìí. nítorí náà Islam wa ọ̀pọ̀ ìmọ̀lé ó bá bàrà mímọ̀, ó sì fẹ́ ká kọ́ gbogbo tí bá ń jẹ́ ìran mímọ̀ léyìí tó bá lè wúlò fún wa, tó lè ṣayé láǹfààní, ṣùgbọ́n tí kò tako òfin Ọlọ́run ọba. àwa fẹ́ fàṣìkò yíyá bàrà káké sí gbogbo àwọn ìjọba lẹ́lẹ́kàǹkà, local government ni, ìjọba ti ìpínlẹ̀ ni, ìjọba ti federal ni, kí wọ́n jọ kí wọ́n bá wa ka ẹ̀kọ́ kún, kí wọ́n bá wa ka ìmọ̀ kún, torí pé àyè kò sí ìmọ̀ ewu ló wà ńbẹ̀ fún àwọn ènìyàn. káwọn aṣọ ọmọ daṣẹ́lẹ̀ báyìí ohun ìbànújẹ́ náà ni oúnjẹ. Ọlọ́run lọ́mọ iye ọmọ tó ti wà nílé láti bí oṣù mélòó kan sẹ́yìn. kódà mo sọ̀rọ̀ pé UNESCO tó bá ń sọ̀rọ̀ nípa bọ́jẹ́ẹ̀tì, wọ́n ní àwọn táwọn ń fẹ́ ni pé ìlú kọ́ńtírì kọ̀ọ̀kan nǹkan bíi 30% bọ́jẹ́ẹ̀tì wọn àbí tó súnmọ́ ní tí mo fẹ́ dá tí mo wí yìí, wọ́n ní nàní kọ́ mọ wà fún ètò education, ẹ̀kọ́. Islam kà kún o, kẹ́yìn ìjọba wa náà kẹ́ bá wa kà kún. kódà ara pé wọ́n kẹ́kọ̀ọ́ kún àwọn ausima fakhriya jamu wisam, àwọn ìfúnlámì ẹ̀yẹ ẹ jẹ́ kó pọ̀ fáwọn ẹlẹ́kọ̀ọ́, kọ́mọ̀jọ́ káwọn oníbọ́ọ̀lù nìkan lẹ́ẹ̀ máa fún, kọ́mọ̀jọ́ káwọn eléré nìkan lẹ́ẹ̀ máa fún. bẹ́ẹ̀ ni kábàtì lọ gbá bọ́ọ̀lù, àbáwọn kábàtì lọ gbá bọ́ọ̀lù, tọ́mọ̀tì lè darí báyìí oríṣiríṣi nǹkan tọ́pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ ni wọ́n fún wọn, bá ṣe ń fún wọn lé, bẹ́ẹ̀ náà ń fún wọn mọ́tò, bẹ́ẹ̀ náà ń fún wọn ní àmì ẹ̀yẹ àti oríṣiríṣi. bọ́ọ̀lù àti eré ìdárayá ó ti di mùsíbà gbogbo ayé lónìí. a sọ pé ẹ má pa wọn lékọ́, ṣùgbọ́n ẹ má fọwọ́ kékeré mú ètò ẹ̀kọ́, ẹ fún ẹ̀kọ́ ní ipò tó yẹ, ẹ fún ẹ̀kọ́ ní ọ̀wọ̀, ẹ sanwó àwọn olùkọ́ lákòókò, ẹ fún wọn ní ntọ́pọ̀, káwọn èèyàn máa jowú àti lọ kọ́yàn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ṣe máa wù wọ́n kí wọ́n máa lọ ṣiṣẹ́ níbi ilé ibi tó ti ń wa epo. akúkú lówó rẹ̀ bẹ́ẹ̀, ìyájẹ tíṣà púpọ̀ nílùú ti wa débi wípé kò sẹ́ni tí wọ́n máa tíṣì àfikọ́ máa sọ pé òun mánéjì ń bì kan. bẹ́ẹ̀ bá rẹ̀ nìkẹ́tẹ́ bá ń ṣe ní mínísírì kan yóò ní mo wà ní ministry of báyìí, bóyá ministry of health ni, bóyá agric ni, agriculture ni, bóyá kankan ni. àmọ́ tó wà pé tíṣà bá ní yóò ní mo manage ní school báyìí. bẹ́ẹ̀ ẹjọ́ rẹ̀ sì kọ́ nítòjọ́ sọ pé òun manage ní wípé ní tí wọ́n ń fún lẹ́gbẹ̀ẹ́ kan ó ṣe díẹ̀, ó kéré díẹ̀ kò sanra,
lẹ́gbẹ̀ẹ́ kejì àwùjọ òfojú àpọ́nlé wò ó kódà rẹ̀ ni tí máa sọ wípé ní ẹ dákun o òun fẹ́ fi lé òun rẹ́ǹtì ní o àmọ́ òun ní fún tíṣà o òun ní fi rẹ́ǹtì fún tíṣà o torí ìsìn náà mọ̀ sọ pé àwọn òróró oṣù gbà yí o so bẹ́ẹ̀ àìkòsí fún àwọn olùkọ́ ní ọ̀wọ̀ tó yẹ wọ́n ló fà á. Islam ẹ̀sìn tó fún ẹ̀kọ́ ní ọ̀wọ̀ ni. èyí táwa ń sọ yìí wípé ká kọ́ èdè òyìnbó tàmọ̀ sí Gẹ̀ẹ́sì lọ́dọ̀ wa bí English ó ti jẹ́ nǹkan tí àwọn àgbàlagbà wa àwọn àgbàlagbà dáadáa wọ́n sábà wá kẹ́ wọn àwọn tó kù láyé ọjà tó bọ̀ tán wọ́n dà ó ti jẹ́ nǹkan tí wọ́n takò rí nítorí sì fi takò onísábàbí òun náà ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá lọ sírú iléèwé báyìí níjọ̀wọ́n àná wọn yìí padà ní pípé mọ́ wọn ò di àbọ̀ wọn ò ní gé ọlọ́run ò ní gé wọn lẹ́sẹ̀ àmọ́ wọn dà lákàyè wọn rú wọn kó nínú mọ́lẹ̀ Islam wọn bọ́ sínú òkùnkùn kèfèrí. alẹ́ nìkan sọ fún wa àgbàlagbà ló ń tọ̀ ìnídàkọ̀ ìlú ọ̀hún ó ní òun rántí ìgbà táwọn fi wà ní secondary school àwọn tó nǹkan bíi 50 ọmọ èèyàn ó lóun nìkan ṣoṣo lòun kù lónìí ní pípé nínú ìmọ́lẹ̀ Islam àwọn tó kù ìgbé ayé ti gbé wọn lọ ó wá ń dákọ̀ àwọn táwọn jọ kẹ́kọ̀ọ́ ńjọ́ náà lọ́hùn lọ́kọ̀ọ̀kan lágbájá báyìí àwa ń bi léèrè pé ṣé mùsùlùmí ní tẹ́lẹ̀ ni dáadáa kódà ìyá rẹ̀ alájà ni kódà bàbá rẹ̀ alájì ni lágbájá báyìí wọn á ní báyìí ni so gbogbo orun tó fà á rè tí àwọn àgbàlagbà yìí tí wọ́n fi gbégi lórí nǹkan báwọn pé ní dípò tọ́mọ wa lọ tí wọ́n wá fi ọ̀run àlìkíyàmà rẹ̀ takáàtì so kóyà mọ́fẹ̀ kàkà ìwé ọ̀hún mo gbọ́ wákà kan mo rò pé àwọn àgbàlagbà náà máa ń dá wákà náà ṣùgbọ́n Dr. Laro mo gbọ́ tán dá wákà náà fún wa bí wọ́n tó kọ́ wọ́n súnmọ́ àgbàlagbà púpọ̀ ni mo fẹ́ dá wákà ọ̀hún bọ́lá máa gbé kí n rí i dá wọ́n láwọn àgbàlagbà sọ wípé wọ́n máa ń dá wákà kan lọ́ọ́ rí ń bì wọ́n á ní ẹni tó gbé ọ̀run ta téèrayé òun lọ́ta Kùránì téèràwé tó bá bẹ̀rẹ̀ yìí pé talẹ́ni tó ta Kùránì tó wá fi ràwé ǹjẹ́ bala ká yìí mu kéèyàn mú Kùránì kó wá fi ra ìwé bí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní irú rẹ̀ wà ta ló ń tọ̀hún ẹni yòówù tó bá ṣe kí ni o tó bá gbé ọ̀run rẹ̀ ta tó wá fi ra ayé yìí eléyìí ní àwọn àgbàlagbà yìí rí ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run ọba lónìí wípé ewu yìí ti dínkù lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí ewu yìí ti dínkù lọ́pọ̀lọpọ̀ àwa fẹ́ rọ àwa tá à ń jẹ́ mùsùlùmí náà kájọ kásìkò kárí àti dáhùn ilé ẹ̀kọ́ lẹ̀ nursery and primary ni secondary schools ni universities ni ká dá wọn lẹ̀ ká wá fi ẹ̀kọ́ ìmọ̀ lárúbáwá àti Islam kó jẹ́ lára èyí tí wọ́n kọ́ wọn níbẹ̀ kódà bó jẹ́ pé lérèfé náà ni kí wọ́n fi ráyè mọ àgbọ́yé ẹ̀sìn wa nítorí pé àwọn tá a wí wọ́n ti ṣe mùsùlùmí mọ́ṣẹ́ o syllabus tó ń gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ìlànà míì ni eléyìí wá ń fa oríṣiríṣi ewu fún ẹ̀sìn Islam èyàn ló sìn Ọlọ́run ìhà tí Islam kọ sí ìmọ̀ ní lápapọ̀ ama ulumi dini lislami wọ́n á ká kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn eléyìí kò ṣẹ̀ṣẹ̀ nídìí kí aláàgùn jìnnà kó tó di wípé gbogbo wọn gbọ́ àgbọ́yé eléyìí o nítorí wípé ìmọ̀ ẹ̀sìn al-ilmu shar'i ìmọ̀ ẹ̀sìn huwa al-ilmu alladhi yaqa'u alayhi thanahu wal madhu min Allahi wa rasulihi òun ni ẹ̀kọ́ tí Ọlọ́run ọba mi àtànábì sábà máa ń yìn gbogbo ìgbà ẹ̀kọ́ tó bá ti jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn watadafarat an-nususul qur'aniyya fi idahi fadlihi wa bayani uluwi manzilati ahlihi àwọn àyá al-Qur'an
wọ́n máa ń ṣàlàyé ọlá tó wà fún mo rò pé a ti sọ díẹ̀ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí watasha'abati as-sunanu tahira fil kashfi an khasa'isihi wa mazayahu àwọn àdíìsì ọ̀rọ̀ olówó yìí bí látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa pàtàkì kí èèyàn kọ́ wá mímọ́. tabawuna al-Qur'an suratu Ra'd aya 19 Ọlọ́run ní afaman ya'lamu annama unzila ilayka min rabbika al-haqqu kaman huwa a'ma innama yatadhakkaru ulul albab. Ọlọ́run ní ẹni tó bá mọ̀ wípé ntọ́lọ́run fi rán wò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó mọ̀ kó dodo ni kò dà gẹ́gẹ́ bí ẹni tí ó fọ́jú tí ó mọ̀ ìsìláàmù gẹ́gẹ́ bí èsì òdodo. Ọlọ́run ní tó ń wá wí onílàáká yìí ni ó mọ̀ ló sì gbọ́ yé. ẹ̀kọ́ ẹ̀sìn shanuhu azim ó bàbàrà púpọ̀. wọ́n ní tá a bá wò ó àfáà Ibn Qayyim rahimahullahu ta'ala ọlọ́run kọ́ bá kẹ́ bàbá náà ó ní ma kana fil Qur'an min madhin lil abdi fa huwa min samaratil ilmi. ó ní tá a bá wò ní al-Qur'an tọ́lọ́run bá yin ẹrú kan ẹ̀rí pé ọ̀rọ̀ mímọ̀ ní bẹ́ẹ̀ nítorí mímọ̀ lójú ọlọ́run bọ́ ọmọ yìí. ó ní wa kullu ma kana fihi min dhammin lil abdi fa huwa min samaratil jahl. àyìmọ̀kan náà ni ọlọ́run bá mi máa ń torí rẹ̀ bú àwọn èèyàn sínú al-Qur'an. ẹ̀rí pé ńgbà tó ọlọ́run bá mi tó fẹ́ ní kó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó béèrè àlékún kò ní kó béèrè àlékún owó kódà kò ní kó béèrè tọ́mọ ṣùgbọ́n ní kó béèrè àlékún pé kọ́lọ́n kó fún òun ní mímọ̀ Rabbi zidni ilma kọ́lọ́n bá mi kó ṣàlékún ìmọ̀ òun. ìmọ̀ ẹ̀sìn ń tà gbọ́dọ̀ wá ni ìmọ̀ ti ìgbésí ayé yìí náà òun tà gbọ́dọ̀ wá ni tá a sì gbọ́dọ̀ mọ̀ pàtàkì ẹ̀. ẹni tó bá wá fi nítorí pé òun wá ìmọ̀ ó wá fi tọ́lọ́wọ́n ọba lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lọ pàdánù púpọ̀ wọn dàkú mọ́jà pàdánù. Ọlọ́run ló mọ̀ yẹ àwọn èèyàn lónìí tó ṣe wípé nítorí pé wọ́n lọ kàwé yìí táwọn àgbàlagbà ń sá fún ta wí tí wọ́n ti di nǹkan kí nǹkan tẹ́lẹ̀mí ti yàyàkúyà torí pé kò ní mọ ojúṣe rẹ̀ sáwọn òbí ẹ̀ kò ní mọ ojúṣe rẹ̀ sáwùjọ nígbà tí ò tiẹ̀ mọ ojúṣe Ọlọ́run ọba tó dáa. wọ́n á máa sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe pé ìwé yìí nìkan ni wọ́n kà wọ́n ní ìmọ̀ ẹ̀sìn. yẹn ni pé bí yàrá lòun ka ẹ̀kọ́ tá a wí ìwé tá a wí tí ò bá nímọ̀ nípa ẹ̀sìn sí òtún bá ń tẹ́ ní irú ìmọ̀rú ẹni bẹ́ẹ̀. torí pé ìgbà yòówù tí ọba yẹ kó mọ ojúṣe rẹ̀ lójúṣe kò sí ní mà. bàbá wa kan ní ó máa ń dá wákà kan ó sì ní ọ̀rọ̀ òun ló káwọn ládé bẹ́ẹ̀ ó lóun rẹ́ nìkan nígbà tí òbí rẹ̀ kú kò mójúṣe rẹ̀ tó yẹ kó tẹ̀ tọ́jú òbí yìí nígbà tí ń bẹ tó rẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń wẹ́ ẹni tí ó bá wẹ bàbá ọkùnrin lẹ́tà ń wí àbí kò tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò mọ àdúrà tí yẹn tẹ̀ ẹ́ ṣe fókù Ọlọ́run bá ń foríjì òbí mi kò máa wí ẹni tí ò tẹ̀ wá kírun tí ò mọ́ lọ́hùn àdúrà wo ni irú ẹni bẹ́ẹ̀ láàrin tí lọ́dọ̀ rẹ̀ kó ṣe fún òbí rẹ̀ tí ò sí. bàbá yẹn wá ní irú ẹni yìí bàbá kú ọmọ ṣe sọ́ọ̀rì fún ńgbà tí bàbá rẹ̀ kú òní bàbá ti kú ó wá mú bẹ́rù wá fi kan eyín rẹ̀ kókó ńgbà tí ìyá tó kú bàbá ìyá ti tún kú ó tún fi bẹ́rù kan eyín kókó ó ní sọ́ọ̀rì bàbá yìí wá ní bàbá kú ọmọ ṣe sọ́ọ̀rì fún ìyá kú ọmọ ṣe sọ́ọ̀rì fún iná sọ́ọ̀rì ní owó ọ̀bọ̀dọ̀rùn iná sọ́ọ̀rì ní owó ọ̀bọ̀dọ̀rùn máa ní
a ti mọ gbogbo àwọn iná tí ń bẹ iná jahannama ń bẹ iná àlàsà ń bẹ àrígbó yípo sọ́ọ̀rì wà nínú irú ọlọ́kàwùlà ni ó ní ìdòrí wípé ọlọ́ba lónà bá wà náà kan fún ọlọ́run ọmọ iye ẹni tí ó wọ̀ọ́rù náà bí náà sọ́ọ̀rì bá wà ọlọ́run ọmọ iye ẹni tí ó wọ̀ lálẹ́ kìyàmá ọlọ́run ọmọ sà sọ wá ń bẹ̀ nítorí pé kò mọ ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe sọlọ́run ọba sí ìṣòjíṣẹ́ ńlá Muhammad sáwùjọ Islam sí ara rẹ̀ sáwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà káwá wá mímọ́ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni o tábà wá mímọ́ afẹ́fọ́ wa lára àwọn kókó wọ̀nyí alákọ̀ọ́kọ́ an-nadharu fi man yukhadhu anhu al-ilmu a ti máa pàtàkì pé ká kẹ́kọ̀ọ́ báyìí yálà ìmọ̀ ẹ̀sìn ni àbí ìmọ̀ ìgbésí ayé yìí náà léyìí tí ò bá ti tako tọ́lọ́wọ́n ọba àti tòjíṣẹ́ rẹ̀ káwá wo bo láti kẹ́kọ̀ọ́ wọ́n ní ìkànnì àwọn afa wa sọ wípé inna hadha al-ilma dinu fanzuru amma ta'khudhuna dinakum ìmọ̀ tá a máa wá káàkiri wọn ìjọsìn ni o èèyàn máa ń wo bo ni ó ti gba ìjọsìn ni ìyẹn ni wípé ìmọ̀ ẹ̀sìn wa ká mọ bo láti kọ́ àwọn ilé ẹ̀kọ́ kan bẹ títí díbà ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò yọ̀dá fáwọn ọmọ láti kírun nínú ilé ẹ̀kọ́ wọn àwọn ilé ẹ̀kọ́ kan bẹ díbà ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò fi Islamic studies wọn ò fi kún ètò ẹ̀kọ́ wọn ẹni bá fọmọ sí irú bẹ̀ yẹn kó tó wọn mọ̀ yìí pé ní òun ṣera àwọn lọ́pọ̀lọpọ̀ ẹja gbogbo bí tẹ̀bá ti ń gbọ́ wa ẹja worú ilé ẹ̀kọ́ wò láfọmọ wa sí. ẹlẹ́ẹ̀kejì nínú ohun tí ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó gbọ́dọ̀ wò daruratu takhassus fil ilmi ó dá púpọ̀ kí èèyàn mọ ìmọ̀ tó bá fẹ́ kọ́ mọ̀ dójú àmì kéèyàn takhassasa kó specialize lórí ìkan nínú àwọn orígun mímọ́ ó dáa púpọ̀ ọlọ́run ní falawla nafara min kulli firqatin minhum ta'ifatun liyatafaqqahu fi ddin wa liyundhiru qawmahum idha raja'u ilayhim la'allahum yahdharun suratu Tawba aya 122 eléyìí ń tọ́ka sí wípé èèyàn máa ń lọ kẹ́kọ̀ọ́ kó mà nípa ìdójú àmì ni pàápàá jùlọ ẹ̀kọ́ ẹ̀sìn tí a bá ń dákọ̀ àwọn àfa gbogbo tí ń bẹ ní kalẹ̀ àbá àwọn àfa tí yẹn níbi tẹ́ ti ń gbọ́ àwọn náà mímọ̀ tí wọ́n ní mímọ̀ tí wọ́n mọ̀ dójú àmì òun ló fà tí wọ́n fi ní ẹ̀tọ́ sí àti lè ṣe fatiwa láti sọ̀dájú ẹ̀sìn tí ò ní yàtọ̀ fún tọ́lọ́wọ́n ọba tí ò sì ní yàtọ̀ sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bí yàn bá wá takhassasa téèyàn specialize lórí ìmọ̀ kan Islam fẹ́ torí pé ní Islam fẹ́ kéèyàn mọ̀ téèyàn bá kọ́ mọ̀ dájúdájú kéèyàn mọ̀ dájúdájú kó mọ̀ dójú àmì bó bá mọ̀ kó mọ̀ débi tó ṣe wípé ní yóò yanjú ìgbà yóò téèyàn bá wá ń kẹ́kọ̀ọ́ yìí o èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé ní ayàtọ̀ Ọlọ́run bá sọ pé àmọ́ ó ti túmílẹ̀ lẹ́ ilmi illa qalila òdodo ní ọ̀rọ̀ Ọlọ́run ọba Ọlọ́run lẹ́yìn tá a bá fún nímọ̀ nínú yín yóò rí pé díẹ̀ náà lòun máa ń bẹ̀ ni bí yàrá ṣe wá ń jèdò sínú ìmọ̀ yìí sí bẹ́ẹ̀ náà ló rí pé òun tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́kọ̀ọ́ rẹ̀ bá pọ̀ tó nímọ̀ tó bá kọ̀ nǹkan kalẹ̀ yóò fẹ́ kẹ́lẹ́ omi ọba àwọn orí iná kó tó di wípé yóò lè gbé jáde wọ́n túláàsì wọ́n sì rí nǹkan bẹ́ẹ̀ tírù rẹ̀ bá ń sọ̀rọ̀ kò ní máa sọ̀rọ̀ pọ̀n àbọ̀kọ̀ nǹkan bí à ń sọ bí kò máa fi tẹ̀kìrì bá wípé ní alẹ́ òun rò pé báyìí kódà ní nǹkan tẹ́lẹ̀ mi wọ́n sọ pé 100% wọ́n mọ̀ sọ pé 99 point kìíní kan ní òwì kí ló fà ìmọ̀ tó mọ̀ ni ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ daruratul ikhlas fi talabil ilmi kéèyàn mọ̀ pàtàkì ikhlas sincerity ìṣe nǹkan torí tọ́lọ́wọ́n ọba torí pé ẹ̀kọ́ tí ọba ti sí torí ọlọ́wọ́n ọba ń bẹ iṣẹ́ tó jẹ́ òtúbá ń tẹ́ni ọlọ́run wa ma umiru illa liya'budullaha mukhlisina lahud-dina hunafa ọlọ́run ní gbogbo jọ́sìn tá a bá ṣe
ká ṣe nítorí ti ọlọ́run ọba ni ìmọ̀ sí ní ìjọsìn ni so ká ṣe pẹ̀lú torí tọ́lọ́run ọba ni ká mọ̀ wípé ní ìmọ̀ oríṣi méjì ni hunaka ilmu nafi'un wa hunaka ilmu darun ìmọ̀ mi ń bẹ ó wúlò ìmọ̀ mi ń bẹ tí ò wúlò èyí tó wúlò òun ẹja kọ́ èyí tí ò wúlò òun ẹja jìnà sí ẹ̀rí ìmọ̀ tí ò wúlò ẹja jìnà sí ẹni tó lọ kọ́ iyẹ̀pẹ̀ títẹ̀ ẹni pé lóléyìn wọ́n fàṣùkò rẹ̀ ṣòfò ni tọ́ gbogbo bí wọ́n bá ti ń kọ́rú ẹ̀ ẹ sọ fún un pé kó ń bẹ̀ kọ́ wá gbò mí kọ́ da iyẹ̀pẹ̀ rẹ̀ wọn nù kọ́ lọ wá ìmọ̀ gidi mi kọ́ gbogbo ìmọ̀ tó bá wúlò lèyàn máa ń kọ́ ìmọ̀ tó bá wúlò kéèyàn máa kọ́ ẹni tí ń lọ kọ́ idán tí wọ́n ń dà pẹ̀lú oògùn lọ́dọ̀ wáyà yìí so oògùn pé inú rún orí ń fọ́ ìyẹn kọ́ là ń sọ o olùkọ́wà náà ti ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ dáadáa rí ní ààyè yìí ṣùgbọ́n oògùn tí Yorùbá tó máa ń kì í pé abẹnú gọ̀ǹgọ̀ àwọn kan lọ kọ́ ẹlòmíì lákàntì ẹ̀rẹ́kẹ́tẹ́ tó tóbi wọn ní kọ́ ẹlòmíì ní àpótí rẹ̀ subhanallah gbogbo orí eléyìí wọn fásitì kò rẹ́ sófo ní o Ọlọ́run ní àwọn tó bá ń kọ́ orí eléyìí wọn kódà wọn mọ̀ káwọn fìyà jẹra àwọn ni torí pé nǹkan burúkú ni wọ́n ń kọ́ yọ padà jẹ́ aburú fún wọn gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ìyẹn gbọ́dọ̀ mú lọ́wọ́ nígbà tí yẹn bá fẹ́ kọ́ ẹ̀kọ́ mo rò pé lè lọ́fà tí àwọn ìmáàmù àgbà ni ìmáàmù Shafi'i rahimahullahu ta'ala rahmatan wasi'a ọlọ́mọba kẹ́ ìmáàmù Shafi'i ló fi sọ ilé orin méjì kan ilé orin méjì gbajúmọ̀ lọ́dọ̀ àwa tí a jẹ́ ẹlẹ́kọ̀ọ́ èdè Lárúbáwá púpọ̀ akhi lan tanala al-ilma illa bisittatin sa'umbika amma majmu'iha bibayanin dhaka'un wa hirsun wastibarun wa bulghatun wa suhbatu ustadhin wa tulu zaman Imam Shafi'i ní bọ́ọ̀bà jẹ́ni tí ó kẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ rẹ̀ ó sì yanjú ọ̀ṣọ́ nǹkan mẹ́fà yìí alákọ̀ọ́kọ́ dàkà yẹn ni wípé ó jẹ́ni tí làákàyè ń bẹ fún tí ó dá òtún mọ́ yàtọ̀ fósì tí ò ní jẹ́ dàda ń dédé tí ò ní jẹ́ ni tó ń pè lápọ̀dà yàtọ̀ fẹ́ni tí ń ṣiṣẹ́ kúnkúnlé ẹ̀bùn Ọlọ́run ọba òun náà ní làákàyè jẹ́ wọ́n ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ní wọ́n á máa hun agbọ̀n Ọlọ́run ọba ní hun làákàyè ní hun ọgbọ́n orí Ọlọ́run o dákun mọ́sá jẹ́kábá làákàyè yìí dalẹ́ wọ́n làjọ kan ṣoṣo Ọlọ́run ọba ní fún yàn làákàyè èèyàn náà máa wá ń ṣègbìyànjú láti jẹ́ kí làákàyè yìí ó ríṣẹ́ ṣe àbí láti tẹ̀síwájú bí làákàyè yìí ẹni tó lọ́n fún làákàyè bó ṣe fún un náà tó wá jókòó kalẹ̀ tí ó bẹ̀rù Ọlọ́run ọba bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba sì nínú kan tí máa jẹ́ kí ìmọ̀ ó tẹ̀yàn lọ́wọ́ ni Ọlọ́run fattaqullaha wa yu'allimukumullah ẹ bẹ̀rù Ọlọ́run ó fi ìmọ̀ mà yín wọ́n náà ó ní nǹkan tí wọ́n náà ó ṣe tí ìmọ̀ rẹ tó fi máa lékún tọ́lọ́n fi máa fi máa mọ́ ọ́ tí làákàyè rẹ ó tún máa ṣe dáadáa sí bíi kéèyàn má máa jẹ àjẹpọ̀ jù nínú oúnjẹ kéèyàn má máa fi oorun àsùn jù sínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn ojú ọ̀nà ṣètàn kéèyàn máa jìnnà sí nítorí pé kò lè má gbórin gbogbo ìgbà pápá jùlọ àwọn ọmọ kéèké lóde ìsìn ánsẹ̀ tó ń kálukú mú káàkiri yìí ìkákúka lọ́pọ̀ ìjù ń bẹ oṣù lọ́fẹ́ nímọ̀ oṣìṣẹ́ra rẹ̀ torí náà zaka yẹn gbọdọ̀ ní làákàyè kí ẹ máa bẹ lọ́wọ́n ọba yìí pé kọ́lọ́wọ́n jọ kó fìmọ̀ mọ́ òun gẹ́gẹ́ bọ́lá ọ̀hún sí ní kó jíṣẹ́ lá Muhammad máa béèrè àlékún mímọ̀ pé rabbi zidni ilma tọ́lọ́wọ́n padà sí kul rabbi zidni ilma àmọ́ lọ́dọ̀ tàwa ń bí nǹkan kí nǹkan lẹ́lẹ́mí wá káàkiri tó kọ́ fẹ́ ní mímọ̀ wọ́n ní wọ́n lè pé ilẹ̀ hàmù ni wọ́n lè pé àkọ́yíkú ni
àwọn lè pé ewé yeye ni wọ́n lè pé gbani wọ́n lè pa wo ni ọ̀pọ̀lọpọ̀ ń tara wọn jẹ o sẹ́rí ibi tí àyèmọ̀ká bá ti wà kèfèrí ò ní jìnnà síbẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àrùn yóò máa wà kódà lómi ń jẹjẹkújẹ téyìn nǹkan tó ń kó bá làákàyè rẹ̀ tá ń sọ fún ọ pé ewé yeye yíyẹ làákàyè àbáwọn kan oríṣiríṣi ẹnìkan wọ́n fi sílẹ̀ ẹ̀kọ́ kò mọ nǹkan kan wọ́n lọ bẹ́ nìkan lára àwọn tí wọ́n máa lọ bá ọwọ́ ẹni ẹni yìí yóò ní màdébi wípé kọ́dà bàbá sùn lójú oorun yóò mọ kankan ni àmọ́ tó wọ́n sọ ni pé ẹ lọ́ọ́ fa irun orí rẹ̀ wá ọ̀hún wọ́n á ní obìnrin lọ́ní yìí ẹ wò nǹkan ẹ lọ́ọ́ fa náà ni ẹ kọ́kọ́ wò nǹkan náà wọ́n bá fáwọn orí wá ṣé wọ́n jò mọ́ nǹkan ni tí ó tún wá jẹ́ àbíbò eléyìí náà sákòbákọ́ ní fúlàkàyọ̀ ọ̀hún ṣùgbọ́n nítorí ibi tí àìmọ̀kan bá ti wà àrùn ó wà ńbẹ̀ òṣì ó wà ńbẹ̀ gbogbo ní tí ọ̀dà ni máa wà ńbẹ̀ ẹ̀bùn ó sì wà ńbẹ̀ pàápàá so ẹja dó tọ́lọ́hún ẹja ṣàdúà ẹja gbìyànjú lórí bí a ṣe nímọ̀ ni nǹkan kejì tí àfa wa Imam Shafi'i sọ wàhíìrì sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ náà yé òun làbúdà mina al-istidad shakhsi èyí ò ní gbìyànjú náà ní o níta pé ní herisu òun náà ní ojú kòkòrò wọn ní ojú kòkòrò wọn á ní mo fẹ́ mọ̀ yìí ìgbìyànjú ẹ̀rí wọn ní al-ilmu la yutika ba'dahu hatta tu'tiyahu kullaka ìmọ̀ ò lè wá bọ̀ àfikún ọ̀nà òfun ní gbogbo àkókò rẹ̀ ẹ̀rí àfikún òfun ní gbogbo àkókò tiẹ̀ náà kótó di pé ó rí díẹ̀ mà nínú nǹkan tí wọ́n bá fẹ́ mọ̀ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò dùn ní mímọ̀ ni lọ́sàn-án lóru ó wà nílé wà lórí ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ àkókò rẹ̀ yóò máa lò fún ẹ̀kọ́ yìí ni yóò máa wo mọ́ ṣùgbọ́n lónìí àwọn èèyàn wo mẹ́kọ̀ọ́ mọ́ àwọn tó yẹ pé ní iléèwé làwọn lọ nínú wa ẹ wo bí wọ́n ṣe wo mọ́wé ń jọ́nà lọ́hùn àwọn tó ṣe pé lè kéwú náà ni ẹ wo bá ṣe wo mọ́ kéwú á kéwú a tún ní àwọn màlímù tí yẹn tún máa lọ gba kéwú lọ́dọ̀ wọn tí yẹn tún máa lọ tọ́ kéwú lọ́dọ̀ wọn bó tún di lálẹ́ yàtọ̀ fún tìrọ̀lẹ́ ó tún níbi tí yẹn tún lọ ṣùgbọ́n lónìí àtọmọléwé àtọmọlé kéwú skul bí wọ́n bá ti kọ́kọ́ tí ọkọ̀ tán kò ní ṣìwé yẹn wò ó nígbà tó bá dijọ́ kejì ọ̀gá ọmọ wa béèrè pé ń bọ́lá kadé lánàá òun gan ọmọ ẹ̀bẹ̀ mọ́ ẹ̀wọ̀n nǹkan gbogbo eléyìí ẹ dákun afẹ́kẹ́jọ àwọn tá a jó bí ìran wíwò yìí pọ̀ lójoojúmọ́ wọn wo fíìmù bọ́ọ̀lù yìí pọ̀ kò jẹ́ kó pọ̀lọpọ̀ ráyè mójútó ẹ̀kọ́ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ o èèyàn máa ń wo mọ́ ẹ̀kọ́ ni èèyàn máa ń wo mọ́ ni tẹkẹrár yóò wo mẹ́kọ́ yóò máa ha yóò máa rìváìsì ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé gbogbo ẹni tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ lónìí àtàrà owó mọ́lọ̀pọ̀lọpọ̀ fi dẹni tó lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n lẹ́nìkan náà àwọn tó ti ṣáájú nínú àwọn àfa ńláńlá ni lónìí àbí níjọ́ náà lọ́hùn yìí máa ń lọ sí ilé ẹ̀kọ́ àmẹ́kọ̀ọ́ òye ìgbà yóò tó bá ti jáde kó lé kò gbọdọ̀ mọ́ jáde lé káwọn òbí rẹ̀ máa fìyà jẹ yọ̀ọ́ lọ jókòó síbi abẹ́ igi ni ńgbà tẹ́kọ̀ òye mọ́ bíjọ́ kejì jọ́ kẹta yóò jáde ńlé yóò jókòó lábẹ́ igi bàbá ti ń jáde òun náà padà sí ilé òun kì í káàbọ̀ òun kì í wọ́n kú ilé wọ́n nígbà wá dijọ́ kan abẹ́ igi tó jókòó ẹ̀rí pé ẹni tó bá jókòó tí ò rí kan ṣe gbogbo nǹkan ní ọmọ ká yọ̀ọ̀ka gi yọ̀ọ̀ka yìí mọ́tò ti ń lọ ibi tó ń jókòó sí taasi 40 lọ kọjá lónìí bóòlù sọ pé taasi 40 lọ kọjá ńgbà tó rí kan ṣe kan ọ wá rí èèrà kan bó ṣe kéré tó ọ wá rí tí ń gbé oúnjẹ kékeré tí yóò rà máa gbé òun ń gbé níbi òkè igi ni ihò tí èèrà yìí ń gbé oúnjẹ yìí lọ
ìgbà yóò tẹ́rẹ̀ ẹ bá ti ń gbé oúnjẹ yìí lọ kò ní dé òkè òun yóò kàn jábọ́ ni ìrà yóò bá tún dìde yóò tún máa gun òkè lọ yóò tún kú díẹ̀ kó tún débẹ̀ ńgbà míì yóò tún jábọ́ ẹni yìí sì ni kò kú ní kankan ṣe ó sàjókòó ó sàn ń wòran ní wọ́n á ń kọ́ ọ́ lẹ̀ ó ti dẹ̀ méjì tí ìrà yìí jábọ́ ó ti dẹ̀ kẹta tí ìrà jábọ́ ó ti dẹ̀ kẹrin tí ìrà jábọ́ ó wá kà ó fi pé 99 ìgbà nígbà 100 kan ó di ẹyọ kan wọ́n ní ìgbà tó di 100 ní ìrà yìí tó rí oúnjẹ yìí gbé dé inú kòtò tí ó fẹ́ gbé wọ̀ nígbà tí ẹni tá a wí tó rí kinní yìí ọba fàbáàgì rẹ̀ ó ní èèrà ògbéra sí kéré tó tí ò sí làákàyè fún tí èsì mọ̀sùlùmí wọn ò ní bilẹ̀rẹ̀ kankan tó bá lè ṣe gbìyànjú báyìí tó fi lè rí ní tó fẹ́ ṣe kí wàá ló ṣe òun tóun ní gbìyànjú bó ṣe padà sílé kéwùnù wọn ní ẹni yìí padà wà nú àwọn àfọ onímọ̀ ìjọ náà lọ́hùn lásìkò rẹ̀ torí náà ẹni tó bá ń wá mímọ̀ èèyàn kì í máa ṣeré o èèyàn máa ń rọ́jú ni o èèyàn máa ń gbìyànjú ni o kì í ṣe pé àbí ìmọ̀ká máa ń fò mọ́yàn báwọn kódà wọ́n ní ìmáàmù wa ìmáàmù Ahmad ibn Hanbali rahimahullahu ta'ala wọ́n lọ sọ wípé ní makastu fi kitabil haid 9 sinina hatta fahimtu wọ́n lọ sọ wípé ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ haidọ̀ ọdún 9 lòun lò kóun tó gbọ́ yé ewúrọ̀ àwọn ńlá ká ìbáwọn láwọn tó lọ́pọlọ ńbẹ ni wọ́n wá lọ ilé kí ó lọ kà díẹ̀ lọ́sọ pé sú ọ àwọn kàwé díẹ̀ náà ló sú ọ oníṣẹ́ra rẹ ni o nínú àwọn tí mọ́mú wa ṣáfẹ̀ yìí tó ní kéèyàn gbìyànjú wà bó lọ gàtọ̀n nǹkan téèyàn máa jẹ nítorí bá kẹ́kọ̀ọ́ àfikún ní tó máa jẹ torí pé ní Yorùbá ní ebi ewọ́nú kọ́rọ́ bí o tó wọ́ bẹ̀ ẹ dákun àwọn fásitì yìí pé àkéèsí gbogbo ẹni bá jóbi tọ́ba lọ́mọ nílé kéwú àbọ̀lọ́mọ nílé ìwé náà ni ó dàbí ti ilé ìwé tiẹ̀ àwọn máa mójútó wọn bẹ́ẹ̀ ẹni bá lọ́mọ nílé kéwú kọ́ dákun kọ́ mọ̀ sọ kéwú lẹ́nu ẹ má jà sọ àfáà lẹ́nu mọ́ ẹ dákun torí Ọlọ́run ìlú wa mo ti wá ìlú tí mo ti á kéwú jìnnà kọ̀ wá sówó lọ́wọ́ mi ẹ dákun mọ́sà bomi ní nǹkan àmọ́ra wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àyè kò sí tọ́jú fún irú ẹni báyìí ni màá ń farú ẹ̀ káwátẹ kábà àwọn àbàbà wa àwọn àfáà wa kábà àwọn dúpẹ́ fọlọ́run ńlẹ̀ Yorùbá nítorí wípé láwọn ìlú míì tẹ̀fẹ̀ máa dárúkọ àwa náà mọ àwọn tí máa ń gbábọ́ káàkiri tọ́tẹ̀ ti sọ di culture ìsìlámù kọ́ náà ń ṣe o ìsìlámù ọ̀sọ́ báwọn pé ní bá ti ń kẹ́kọ̀ọ́ kọ́ máa tọrọ bára káàkiri kọ́ máa lùgbésí ayé jágbàjàgbá àìwá sírú ẹ̀ lọ́dọ̀ tàwa ń bí táwọn èèyàn máa gbé abọ́ kí iṣẹ́ kan làwọn àgbàlagbà àfa àwọn yìí ṣe ọlọ́mọsàbà san wọ́n lẹ́sàn dáadáa káwa náà wá gbìyànjú ká contribute sí bí àwọn yóò ṣe ní máa gbé abọ́ kí ká máa ran àwọn àlùfáà ìwọ̀n yìí lọ́wọ́ tí wọ́n dá ilé ẹ̀kọ́ lẹ̀ tí wọ́n láwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ká máa ran àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí lọ́wọ́ kọ́lọ́mọsà ràn wá náà lọ́wọ́ Imam wa Shafi'i ó ní wàsúbàtú ustazin ẹni yóò tó bá wọn kó n fẹ́ kẹ́kọ̀ọ́ o ńṣe ni yóò gbìyànjú kó rí pé òun dún ní máa fà á kò ní sáńlé ẹ̀kọ́ ojoojúmọ́ ni wọ́n máa lọ ẹ̀rì ojoojúmọ́ ni wọ́n máa lọ ilé ẹ̀kọ́ ni wọ́n máa lọ gbọ́ ẹ̀kọ́ lẹ́nu àfà tó látara gbígbọ́ yìí náà ni wọ́n máa wọnú làákàyè ọmọ ìdí ènìyàn ẹ̀kọ́ ntẹ̀yàn máa ń gbà lẹ́nu àfà ni ntẹ̀yàn máa ń gbà lẹ́nu olùkọ́ tí ń kọ́ ni yẹ kà máa ka fúnra mi ẹ má wọrí irú ẹni bẹ́ẹ̀ yọ kàkàkùkà o yọ kàkàkùkà lóòtì tó bá gbà ìkọkùkọ ní ẹni tó kọ òun yóò rí kọ dáadáa òun náà wọn á kọ kọkùkọ kalẹ̀ tọ́jú pé àfáà náà bá ní tí wọ́n gbé makirifóònù fún yẹn ká gbogbo ẹ̀ fúnra mi ni ìwíkúwì ni wọ́n máa wí àwọn àfáà tó já àfáà gidi náà wọ́n pé ní ìwíkúwì ni wí báwọn kan bá tẹ̀ ń ṣe Allahu Akbar lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ìmáàmù wa Shafi'i
nígbà tí ó parí rẹ̀ ó ní wàtúlù zaman ẹni bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò lo àsìkò tó tó nínú ilé ẹ̀kọ́ ni o wàtúlù zaman